ti fi mí jẹ ọba àwọn ẹ̀fọn ẹ̀fọn ò jẹ́ kí n gbádùn kódà wọn ò jẹ́ kí n sinmi. ẹ̀fọn ṣe kọ́ tí ń rí tààrà tí ń rí kò tẹ̀ yé mi tí ń rí tààrà. Oh my God. ọmọ yìí dà Adégòkè. láfíà bá ọ. Yes sir. Èwo tún ni kúlí tẹ tó ń jẹ báyìí. dákun kí ni bàtà tí mo náà lọ rèé bá kóhun dà. Òun lè bá mi, èwo lẹ fẹ́ mú nu gbogbo rẹ̀, èwo lẹ fẹ́ mú. kò sókè jẹ́ kí n rí. Òun lè bá mi. jẹ́ kí n wọ ṣù bíláàkì lọ torí ẹ̀rọ pé lọ́ọ̀rẹ́ báyìí wálé tó kù wá. Ó dà bá mi. lọ́ọ̀rẹ́ wálé tó kù wá. kí ni oògùn ìdùn kó mu lọ́wọ́ o. Nani? ṣé wá rí pé lélẹ́lẹ́ ní February 19 ọdún 2025 tá a wà yìí ó ní oh God Àyìnkẹ́ Ọmọwùmí mọ́mí Bólúwa ti fẹ́ ti sọdún ọjọ́ ìbí rẹ̀ lókè òkun náà. Happy birthday! Happy birthday to you. Love them and can charity. Ayé mi o. Gàrí tí mo lọ rà lọ́jà àtikúlì kò jẹ́ kí n mọ kan charity pé wo ìgbà ọdún kan ni jẹ́ kí n pe ọmọ yìí kó bá ń ṣàdúrà fọ́mọ lọ́dún ọjọ́ ìbí. Ayé mi o. Àná Mọ̀ṣúrù ọ̀kàrẹ̀ dákun bá ń ṣe àdúrà fún ìyá Bólúwa ti fẹ́. Àmì jẹ́ ṣe. Happy birthday to you. Ẹni àṣọpọ̀ nù ayé. Òbí rẹ̀ máa jèrè rẹ̀. Ìwọ gbọ́dọ̀ máa jèrè ọmọ. Àdáwọlé rẹ̀ kò ní já sán. Láti ìgbà tó ti fi mí jọba ni mo ti bẹ̀rẹ̀ sí ní àwọn ẹ̀fọ́ ti bẹ̀rẹ̀ sí ní kí mi wálé gàrí láàárọ̀ fùfú lọ́sàn-án ẹ̀bà tó bá dalẹ̀ ìgbà ó ní capacity mi ìgbà ó ní òní disappear jẹ́ kí n pe ọmọ ìkó bá ń gbórin kí n gbórin bóòní jẹ̀lẹ̀lẹ̀ ẹ bá ń gbórin sí ọ̀kàrẹ̀. ọ̀ṣẹ́lẹ̀ lọ́dún nínú ayọ̀ yìí o. wọ́n ní fìbànújẹ́ dípò ayọ̀ fún ẹ. wọ́n ní fìbànújẹ́ dípò ayọ̀ fún ẹ. má fi jó ṣe mí léṣe wo tó bá gbọ́ ó ti di pọ̀pẹ́ mo fẹ́ lọ sọ́dọ̀ Portable ọmọ ṣàtún tó ń sun ẹkún èmi ò túmọ̀ nǹkan tó ń ṣe ó lè jẹ́ pé ó ti tọ́jọ́ mẹ́ta tó ti rí mi mọ́nu wo ibo ni kí n gbà tani ṣó ẹni bá ti ṣó ìbírí àyà púpù.